Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. God bless you as you follow me. As you come in, God bless you richly. In Jesus' name. In Jesus' name I pray. Welcome to tonight's program. I appreciate you all. Help me share, join me. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. Good evening, everyone. Help me share. God bless you as you join me. Ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́. Ogún ń bẹ nílé, ogún ń bẹ lóde, Celestial ló ń jẹ́ bẹ́ẹ̀. Hallelujah, sir. God bless you. I appreciate you as you join me. God bless you. Let me remove this thing from there. Okay. Thank you for joining me. Tonight's program is not going to be long because for the past 48 hours it's been tough. We thank God for opening many eyes on the program we did on Sunday. The outcome is, I can't believe it. So to Jehovah be the glory. To Jehovah Almighty be the glory. Jehovah, Jésù Kristi, Michael mímọ́. Aláyé lọ́run, ọba tó níwá, ọba tó mọ̀wá, ọba tó mọ̀wá, ọba tó ní ìgbà àti àkókò, ọba tó mọ gbogbo tó sì lè ṣohun gbogbo. Ìyìn ògo ọlá fún orúkọ rẹ, fún oore ọ̀fẹ́ àti àánú rẹ tó dájú tó mú wa rí àṣálẹ́ yìí
àpẹ̀dín alẹ́ sí ni ìyàngó ọlá fún orúkọ yín bàbá wa gba ọpẹ́ wa. Gbogbo tó lù mẹ́ṣẹ̀ lọ́rọ̀ lérò níṣe ìbàbá ìkọ̀kọ̀ àfojúdá àfaradá àfọkàndá ẹ̀ṣẹ̀ Olúwa ẹ wá dáríjì wá. Lẹ́yìn ìdáríjì ẹ wá yà wá sí mímọ́. Olúwa mò ń lọ nínú ọ̀rọ̀ rẹ, wó mi palẹ̀ kó tún mi mọ́. Wó mi palẹ̀ kó tún mi mọ́, wó mi palẹ̀ kó tún mi mọ́. Ẹni tó rán ni níṣẹ́ là bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá máa jẹ́ fún. Èmi sí ọ̀run kó wá ṣíji bò mí gbogbo àyíká àti àyídà yìí. Gbogbo ohunkóhun yóò lè fẹ́ fa ìdèwọ́ ìdènà mo ní kẹ́ máa lọ sí inú ìdè. Ẹ̀jẹ̀ Jésù Kristi gbógun ti gbogbo ẹ̀mí òkùnkùn. Ní ipa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mo lọ síbi gíga, mo lọ síbi gíga, mo lọ sí orí òkè Káfárì níbi tí omi àti ẹ̀jẹ̀ ti ń ṣàn. Mo tẹ́rí mi sí abẹ́ àgbélébùú. Ẹ̀jẹ̀ Jésù àti omi rẹ̀ ó ṣàn sí mi ní orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú Jésù Kristi yóò máa tọ̀ mí lẹ́yìn. Ní ọjọ́ ayé mi gbogbo lèmi yóò fi máa gbé ilé Olúwa. Gbogbo àwọn olùgbọ́, olùsọ lórí ètò yìí pátápátá mo rì wọ́n sínú bú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Tá bá rí ojúkójú àbí ọwọ́kọ́wọ́ tó fẹ́ gbé ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi ń nà. Olúwa ààbò rẹ tó yè tó koro bá mi fi bo ẹnì kọ̀ọ̀kan. Ṣàánú fún orí kọ̀ọ̀kan wa. Láìsí rẹ kò sí èmi, láìsí èmi kò sí àwọn, láìsí ìwọ kò sí ẹnì kankan nínú wa. Torí pé nínú iṣẹ́ rẹ lèmi ń yọ. Nínú iṣẹ́ rẹ lèmi ń yọ. Nínú iṣẹ́ rẹ lèmi ń yọ. Bàbá wá súre fún mi. Mo mú gbogbo àwọn olùgbọ́ mi lórí YouTube, gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ààbò Olúwa yóò máa wà pẹ̀lú yín, yóò wà pẹ̀lú yín nílé lóko nírìn àjò. Gbogbo ibikíbi tí ẹ bá dé ilẹ̀ ò ní lanu gbé yín mì. Ní orúkọ Jésù Kristi, gbogbo bí ẹ ṣe ń fún mi ní ìmọ̀ràn, tẹ́ ń súre fún mi, tẹ́ ń wúre fún mi, lórúkọ ti bàbá àti ti ọmọ ire, tẹ́ ń wú fún mi, tẹ́ ń sú fún mi, á jẹ́ ti yín, á jẹ́ tàwọn ọmọ yín. Ẹ̀jẹ̀ Jésù Kristi yóò dì wá lámùrè kò ṣe tú papọ̀. Jésù àpáta ìgbàlà, àmín 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 lórúkọ Jésù. Ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àti bàbá mi, mo kí yín. Olórí Tèmítọ́pẹ́, ó tójọ́ mẹ́ta ọkọ mi. Ṣó mọ̀ pé brain yìí iṣẹ́ pọ̀ ńbẹ̀, má bínú. Ò bá ti inbox mi. Tó bá ti gbúrò mi bẹ́ẹ̀ yẹn, má bínú, má bínú. It's not an excuse. Forgive your big sister. God bless you. Tonight, what we are going to discuss is about your security. IMEKO tún ti ń bọ̀. Wọ́n tún ti gbé jáde bó ṣe ń gbé jáde lọ́dọọdún fún yín. Owó dídá yìí náà ni ẹ̀kalẹ̀ máa ń mi. Owó ni mò ń kó, ọlá ni mò ń kó, ayọ̀ ni mò ń kó, ìbùkún ni mò ń kó, ìṣẹ́gun àti ààbò lónírúurú ọ̀nà. Òun ni mò ń kó, màá kó dalẹ̀ láṣẹ Èdùmàrè. IMEKO tún ti dé. Kérésìmesì ọdún dé, ọdún olówó. Kérésìmesì ọdún dé. Upla ọdún ọlọ́lá. IMEKO tún ti dé o. Wọ́n tún ti ní kẹ́ wá dáwó bẹ́ẹ̀ ṣe máa ń dá. Wọ́n tún ti gbé àwọn kọmitì oríṣiríṣi jáde. Congratulations to each and every one of you. Ṣùgbọ́n níbi tí o ṣé ọkọ mi, thank you, I really appreciate. Ẹlẹ́dàá mi súre fún ẹ, o ṣé ọkọ mi. Ọmọ ayọ́nú sí wọ náà. IMEKO 2025. Hey, my second, ẹ̀kálẹ̀ ìyá mi. God bless you, Mami Yetunde Oni. I love you with the love of Christ. You are beautiful, you are wonderful inside out. Rí new logo tí wọ́n gbé jáde fún yín, owó ni wọ́n ná lé lórí. Ṣùgbọ́n ebi ìbá máa pa àwọn olùṣọ́ àgùntàn. Ebi ìbá pa wọ́n kú kó pa bàtà, kó pa jiwin etí wọn. They don't care for that. Kówó ṣáàtì máa wọlé. Ṣé rí lórí ètò tá bẹ̀rẹ̀ yìí, lórí ilẹ̀kùn ọlá tí àwọn màlẹ́kà tí wọ́n ṣí fún mi yìí títí di ìparí ọdún.
bàbá fún mi lágbára láti fi ṣe ètò náà torí àwọn nǹkan wọlé, àwọn ọ̀rọ̀ wọlé. Hey, Anbolaji, hallelujah, my sweetheart. How are you? Àwọn ọ̀rọ̀ wọlé, àwọn ọ̀rọ̀ kàbìtì, àwọn ọ̀rọ̀ gbangba. Àwọn ọ̀rọ̀ tí èèyàn máa gbọ́ tó mí dẹ̀ máa dà ní ojú ẹ̀. Ọlọ́run má pa wá lẹ́kún. Ẹkún ayọ̀ ni mò ń sun láti àná torí pé ọkàn mi gbọgbẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ètò tá a ṣe ní ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Ohun mo ṣe máa ń sọ pé kí a máa ṣọ́ra nítorí pé níbi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. Ṣẹ̀dẹ̀ rí orí social media nǹkan dùn pín níbẹ̀. Ọmọlú ẹun máa o ilé wọ́ o máa o bàbá mi gbére o. Ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀, that is why we need to be extremely careful. I really appreciate Jehovah Almighty upon my life and my calling that is speaking loud. It's going out and not void. It's yielding fruits. Mo ti sun ẹkún ayọ̀ láti àná nítorí àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́. Àwọn nǹkan tí mi ò lérò ni. Ṣé ẹdìyẹ ń kú ká da ẹyin ẹnu bí? Pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe sínú ìjọ. Wọ́n ní ọmọ tó bá fẹ́ ẹ̀kọ́, ó fẹ́ ìmọ̀. Ṣùgbọ́n ẹni tó bá kọ ìbáwí, pàpàlágì ènìyàn ni. Tí àsìkò Olúwa bá dẹ̀ ti tó, kò sẹ́ni tó lè yí padà. Hallelujah. Ọlọ́run má fi wá ṣẹ̀sín gbajúmọ̀. Àní ṣẹ̀sín àárọ̀, àní ṣe tọ̀sán, àní ṣe talẹ́, ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀ṣọ́fà ẹ̀sìn gbajúmọ̀ ni eléyìí tó bẹ̀rẹ̀ sí wọn yìí. Wọ́n mo dẹ̀ gbọ́ wípé bàbá ti sọ jáde, ẹnìkan tí ò tiẹ̀ kí ṣọmọ Sẹ̀lẹ̀, ó ti gbé jáde wípé ẹ̀yin ọmọ òun ẹ jẹ́ kí òun fi ẹ̀dọ̀ lórí òróòro, ẹ jẹ́ pé kí ọkàn òun kó balẹ̀, òun ò rí ara balẹ̀ níbi tí òun wà. Kẹ́ ẹ yí wà padà, torí pé tí iná Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní jó, kò sẹ́ni tó lè bu omi pa. Good to see you too, my sweetheart. Notification Facebook yẹn, you know, àti pé wọ́n tún hijack account mi again. This is another new one. To Jehovah be the glory. Hallelujah. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ẹ jẹ́ ká máa ṣọ́ra lọ́pọ̀lọpọ̀. Ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. Ẹnu ò ní pa wá, ẹnu ò ní kó bá wa. Ṣùgbọ́n ṣé rí èmi ni mo tó báyìí, ìyà ló ń kó jẹ̀yàn. Èmi àti yín àní jìyà lórúkọ Jésù Kristi. Inú mi dùn, ayọ̀ mi kún, nítorí tí tọ́ṣọ́ ò bá gbẹ́nu nígbèkúgbè, Benjamin náà ní gbé ẹnu tiẹ̀ náà kó sọ pé òun náà mọ̀ ọ̀tọ̀ tóun fẹ́ sọ sí. Benjamin, ìwọ tó wà ní ó tí pé ọmọ 11 days nígbà tí papa kú, ìwọ náà ń sọ ìtàn. Àwa da ìtàn bò mí, àwa da oríṣiríṣi nǹkan bò mí for the past 24 hours. Òtútù mú mi ni. Ẹ wò fún cardigan ni mo wọ̀. Òtútù mú mi ni. Mi ò lè jẹun torí pé mo gbọ́ àwọn ọ̀rọ̀. Ṣé bẹ́yìn sọ pé yín mọ̀ ọ̀rọ̀ sọ. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí fèsì. Ṣé wá rí ìjọ mímọ́ ti Celestial yìí?
a máa pa, a máa kún. Oore gbogbo ẹ̀, gbogbo wa lájọ máa jẹ. Bẹ́ẹ̀ ni. Ìfọ̀kànbalẹ̀ ṣe Olúwa tó gbé sọ́nà yìí, gbogbo wa lájọ máa ṣe kíni, lájọ máa jà láfíà ẹ̀ nígbà tó bá dé. Ẹ túbọ̀ máa rántí mi nínú àdúrà yín nígbàkúgbà lóòrèkóòrè. Ẹ lọ sórí YouTube, àdúrà pọ̀ rẹpẹtẹ. Ẹ túbọ̀ máa fún mi ní àdúrà yín ni mo nílò. Nítorí pé iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ tó le ni. Ṣùgbọ́n níwájú Olúwa, iṣẹ́ bíi ti Olúwa mọ̀ wípé mo lè ṣe. Ó mọ̀ wípé mo lè ṣe, mo tó gbangba sùn lọ́yẹ́. Ó wá rán àwọn màlẹ́kà. Ẹ̀yin màlẹ́kà báyìí, ẹ̀yin ìyá àti bàbá, ó wá rán yín sí mi. Láti máa fi àdúrà, láti máa fi jagun fún mi. Bẹ́ẹ̀ ṣe rí mi yìí, mi ò mọ àdúrà gbà. Mi ò mọ àdúrà gbà o, ṣùgbọ́n mo mọ ẹjọ́ rò. Tí táfẹ́fẹ́ bá fẹ́ máa rojọ́ sínú ẹ̀. Téwé bá ṣe báyìí máa rojọ́ sínú ẹ̀. Mi ò mọ àdúrà gbà. Ṣùgbọ́n ẹni tí ń pa mí mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Òun ni olùpamọ́ mi, òun ni olùjí mi ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní gbọ̀sán tàbí òṣùpá ní ìgbòru. Yóò pa àlọ́ àti àbọ̀ mi mọ́ láti sìn lọ àti ti láéláé àti gbogbo wa pátápátá. Àmín. Ọ̀rọ̀ jáde. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn ọ̀rọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ rí pé mi ò lè jáde lánàá because I was just crying. Òtútù yẹn wá mú mi. Mo hit ilé, mo ṣe gbogbo ẹ̀, òtútù ó wá di ẹ̀fọ́rí fún wọn. Because nǹkan tí mi ò expect kí n gbọ́ ni mo gbọ́. But a máa bẹ̀rẹ̀ sí ní wọnú abala yẹn lọ láti ọ̀la. Ṣùgbọ́n abala talẹ́ yìí ni IMEKO tí wọ́n ti gbé lógo ẹ̀ jáde. Ẹ kú oríire, ẹ kú palẹ̀mọ́. I want all of us to listen and listen very good. Sọ̀ní wà láyé ni Sọ̀ní ń kú o. Gbogbo wa la mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri o ní Nàìjíríà o. Gbogbo wa pátápátá kò sí tí ó ṣe àjòjì fún wa. Ẹ jẹ́ kí n fi ní logo yìí, òun lẹ̀ ń wò sálẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n fi bó ṣe beautiful. Bó ṣe beautiful sí. Ẹ rí logo yín 2025. Ṣé rí? Àwọn kan ló lọ design ilé, wọ́n ti fi lé ìkówó jẹ. Wọ́n ti fi lé owó tó yẹ kó máa fún àwọn olùṣọ́ àjàrà, àwọn bàbá oníbàbá tó ti ṣiṣẹ́, tó ti firun dúdú ti ṣiṣẹ́ tó yẹ kó máa firun funfun jẹun. Wọ́n sì lè kó máa lago ẹ̀pọ̀n kiri níbi tó ti máa wá transfer. Ọlọ́run adájọ́. I'm your host, Olúwatóyìn. Olúwatóyìn Ọbátúlá Darlington, aka Olomo Plenty, Lady Evangelist that has no frontier, a voice for so many voiceless in Celestial Church and for aged workers, for the prophet, prophetess, àwọn bàbá, minus mi ò lè sọ, mi ò mórúkọ yé wọn ṣá, gbogbo olóyè pátápátá. Tí wọ́n ṣiṣẹ́ lótìtọ́ àti òdodo. Tí wọ́n fi owó ra transfer. Ju ẹ̀yin ọmọ yahoo, ẹ̀yin ọmọ wóbèwóbè. Hallelujah. May Jehovah Almighty be with each and every one of us in Jesus' name. Welcome to Sanitizing CCC with Olomo Plenty. Today's topic, you've seen it there. Keep off IMEKO this year or die a stupid death. Die a stupid death. I'm not wishing anybody's death, but àwọn kú kan wà tọ́lọ́run ọba tó máa gbójú sẹ́gbẹ̀ẹ́ kan ni. You know that. It's just an advice. I'm not forcing anybody. If truly your faith is in Jehovah Almighty through Jesus Christ, His only begotten Son, and not in the foolish meeting points, which could lead to an early grave,
And that is even if your body is found in peace, if not in pieces. I'm referring now to the gullible CCC members. IMEKO yẹn mo gbọ́dọ̀ débẹ̀ ni. IMEKO yẹn mo gbọ́dọ̀ débẹ̀ ni. Mi sọ pé kò dá o. Ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Tó bá kú, ó jẹsẹ̀lẹ̀ ní nothing. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe sísẹ̀lẹ̀ for years and years, ọkọ mi kú, wọ́n send the card, the condolence lásán sí mi. Ọlọ́run dẹ̀ tó wá ṣe to comfort me. Rí pé Ọlọ́run yìí, ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ni. To comfort my pain, the pain that I'm going through, to suppress it. Ó wá gbéṣẹ́ yìí lé mi lọ́wọ́. Rí pé Ọlọ́run tóbi. This my advice is only for the sensible ones among us all, is to keep away from this year's convocation. Because the one you've been going so far, what have you gained? Àmì petrol 13 lọ gbà látijọ́ yìí, iṣẹ́ mélòó lẹ fi ṣe? Iṣẹ́ mélòó lẹ fi ṣe? Nǹkan mélòó lẹ lè rí tọ́ka sí? Wípé ẹ bọ́ lọ́run ṣòwò, ẹ sì jèrè. Gbogbo ara máa bọ́ lọ́run ṣòwò la máa jèrè. Yàtọ̀ sí ẹ̀yin òpònú sọ̀wé náà. Tẹ́ lọ ráìsì tó wọ́n gógó, tẹ́ lè rà sínú ilé yín káwọn ọmọ yín jẹ, ẹ ń gbé lọ sí crypt papa. Ẹ ń gbé páálí Indomie lọ síbẹ̀, ibi tó rí yín dàrú dé. Ẹ̀yin nànàmú. Ṣé papa ló máa sọ̀kalẹ̀ láti inú kòtò, ló máa jáde láti inú kòtò, ló máa wá jẹ Indomie, àbáwọn màlẹ́kà ló máa kó. Ìkíní tó tẹ́yìn pé ní spaghetti tó long yẹn, oríṣiríṣi ẹ̀lẹ́ lọ drop síbẹ̀. Ẹ ń gbé wà lọ, ẹ ń gbé gàrí lọ, ẹ ń gbé sẹ̀mó lọ, ẹ̀ẹ́dẹ̀ ní ìkọ̀kọ̀ tẹ́ máa jẹ ńlé. Ọmọ Yorùbá, why are we so gullible? Ẹ wo pẹ̀lú gbogbo wàhálà tó ń lọ ní Nàìjíríà, àwọn kan tún gbé lẹ́tà jáde. Wọ́n ní kí gbogbo Christian kó gbàdúrà fún kan. Ṣé rí pé àwọn wèrè kan dẹ̀ ti lọ wà nínú fasting yẹn. Ẹ rí kórí burúkú plus ni. Ẹ jọ̀ọ́, ẹ bá mi darapọ̀ mọ́ nǹkan tí mò ń ṣe yìí. Ẹ encourage mi, ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ń comment yẹn, ẹ bá mi darapọ̀ pẹ̀lú nǹkan tí mò ń ṣe. Greeting time is over. Òun náà ni ẹ lè ṣe kẹ́ má lọ sí IMEKO. Security wo náà ṣe fún yín? Eléyìí kì í ṣe pé I'm going against the will of God. Or àti ẹ lè pè mí ní pagan. Ó ti mọ́ mi lára. Táàrin mi àtọlọ́run bá ti gún, ìtọ́jú nìyẹn. Gbogbo yín lẹ ń gbọ́ o. Bí wọ́n ṣe ń pa wọ́n kiri o, bó ṣe ń búṣà wọn kiri o, àwọn kan náà wà nínú chọ́ọ̀chì tó ń pàtẹ́wọ́. Olúwa dára, ó dára, Jésù mi ó dára. Nígbà táwọn oníbọ̀yàn bọ́dé, blood of Jesus ni wọ́n ń pariwo, wọ́n pa wọ́n o. Oh Jesus Christ ò ní dá ẹ lóhùn tó bá rìnrìn àlùfàǹṣà tó bá lọ kó sọ pápá ikú. Torí Bíbélì náà sọ, ó ní àwọn èèyàn mi ò rí gbà nítorí pé wọ́n ṣì béèrè. There is a time and season for everything in life. Àwọn tí wọ́n ti ẹ̀yọ̀pọ̀nú yẹn ló ti ẹ̀ bí mi nú. Wọ́n kọ owó tí wọ́n rí fi tán kó sílẹ̀ inú ilé pé kán fi jẹun. Wọ́n náà wọ́n fẹ́ lọ sóòsìdì sínú crypt papa. Wọ́n á kówó lọ sínú script a fẹ́ ṣe tíátà. Inú crypt papa wọ́n á lọ dánwó síbẹ̀. Ìrẹsì, ẹ̀wà, gàrí, flour. Ṣé rí pórí yín ti dàrú? Orí yín ti bàjẹ́. You are nothing but a pagan. You are not serving Christ. You don't know who Jesus Christ is. He is not your personal Lord and Savior.
You are not serving God. You don't know God. You are just like, you still remain in the wilderness. You still remain in the wilderness. Àtẹ̀bádé máa sọ the next thing máa sọ nípa ẹ ti wọ sùtánà. Tó bá ti wọ sùtánà, ọ̀run ẹ ti certain. Irọ́ ló pa. Iná tó máa jó ẹ. Iná tó máa jó ẹ. Igi tó máa fi sun ẹ gan. Wọ́n tí gbìn sílẹ̀. IMEKO tó kọjá, èèyàn mẹ́rin ló kú. Mi ò kàn fẹ́ dárúkọ ni. Tí bá dárúkọ, wàhálà ṣẹlẹ̀. Tí bá gbé fídíò jáde, ṣẹlẹ̀ ni mi ò dẹ̀ lè bá ṣẹlẹ̀ jẹ́. Àìmọye àwọn nǹkan tí mò ń tọ́jú tí ojú ò gbọdọ̀ rí níta, kò gbọdọ̀ bọ́ sórí social media. Iṣẹ́ ìránṣẹ́ mi ò gbà mí bẹ́ẹ̀. Kò tí bínú náà ṣe lè bí mi tó. Inú ibẹ̀ lolùṣọ́ kan ti lu ẹnìkan lólu lórúkà. IMEKO last year, yes. Wọ́n bù mọ́lẹ̀. Gbogbo yín lẹ̀ ń gbọ́. Wọ́n ti dóṣogbo. Wọ́n ti dé Ìbàdàn. Díẹ̀ ló kù. Wọ́n dẹ̀ ti dábẹ́kúta. Ẹ mọ̀ pé IMEKO náà kọ́kọ́ máa kàn. Wọ́n tẹ́sẹ̀ máa bọ̀. Ẹ dẹ̀ wá mọ̀ pé gbogbo IMEKO yẹn igbó pọ̀ ń bẹ̀ lọ SUYA. Ṣeré lẹ máa jẹ́. Ṣeré. Daily killings going on in churches. Tẹ́ ẹ bá lọ sí IMEKO ọdún yìí. Tẹ́ ẹ bá lọ sí IMEKO ọdún yìí. Ìyẹn ò ní kọ́ lọ́ọ́ má gbàdúrà ẹ̀ o. Ìyẹn ò ní kí ohun tí Ọlọ́run máa ṣe kó má ṣe. Ọkàn ẹlẹ́yìn ilẹ̀kùn ẹ. Òun ló matter. Not lójú gbogbo èèyàn. Not àṣehàn. Àṣehàn means nothing to Jehovah Almighty. Ó ní ohun tí ọwọ́ ọ̀tún ẹ bá ṣe, ọwọ́ òsì ẹ ò gbọdọ̀ mọ̀. Àṣehàn ni ẹ wá bu lórí tátátá. Ẹ dẹ̀ ń dáwó, ìyà ń jẹ yín ẹ̀ ń gẹ̀kọ. Ìyà ń jẹ yín ẹ tún hallelujah sí. Ẹlòmíì omi tẹ́ lọ ń pọn. Ẹ pọn mi, ẹlòmíì pọn mi yẹn ó mú ó ṣe gbogbo ẹ̀ typhoid ló bá yí ẹ̀jẹ̀. Parasite burúkú. This year's IMEKO, it might be the best shopping center for these terrorists. Mi ò ṣépè o. Ṣùgbọ́n tó tọ́rọ̀ bá dé ká bára wa sọ. I don't want to lose anybody. Rest in peace will not be your portion. But tó bá parẹ́ lọ́fẹ̀ẹ́, in fact gan mi ní sọ pé rest in kó pieces gan ni kó tiẹ̀ kọ́kọ́ sílẹ̀ kó ọ̀run mọ́ ẹ kí tayé gan kó má ṣì fún ẹ ni kó má rìnrìn káàkiri torí pé kí ni stupidity nìyẹn. Prevention is better than cure. And only a stupid fly follow corpse to the grave, which I know many of you will still do. Torí pé ẹ fẹ́ gboyè, torí ẹ fẹ́ gbà mí òróró, ẹni tó fẹ́ fún yín lámì òróró gan ara wọn ò yá. Wọ́n máa ń bá wọn tọwọ́ wọn bọ́ná ike epo ẹja ni. Wọ́n tún máa bá wọn fọwọ́ gbélé yín lórí ní ṣẹ́rí páyé yín bàjẹ́ ìgúnlẹ̀ ń gbà lórí. Adẹ̀sọ́ kínní ètítí. Ẹ lè ṣe kẹ́ má lọ gbà. Ẹ lè ṣe kẹ́ má lọ gbà, ẹ lọ gbà. Èṣìṣì tó kú sórí ọtí ó dìsáàfù ẹni o. Èṣìṣì tó kú sórí ọtí ó dìsáàfù ẹni. Ṣé mọ̀ pé churches làwọn people yìí ni wọ́n target. Wọ́n dẹ̀ mọ̀ pé every year IMEKO àwọn SUYA máa wà. Àbí shelter kan wà tẹ́ máa sá sí. Àbí gbogbo yín kọ́lẹ́ sùn sílẹ̀ lẹ́lọ. Ẹ wo iye igbó tó wà lọ́nà kẹ́ tó débẹ̀ yẹn. Ìyẹn ò ní kí pásítọ̀ àti ìyàwó ẹ̀ kan má fín ara wọn. Ìyẹn ò ní káwọn ọmọ ìṣọ̀fà kan má wọnú hòtẹ́ẹ̀lì lọ kan má lọ ṣe àgbésùn.
How well do you know your God? What is your relationship with Jesus tẹ́ ń pariwo yìí? Ẹlòmíì pè Jésù títí ó ní ọ̀sà. Ẹlòmíì pè Jésù sí orí ẹ̀ ló kú sí. Ṣé a fẹ́ sọ pé Jésù ò dá ni? Jésù dá, you are the stupid one now. I'm saying this as an evangelist, a person, a carer, a mother, aunt, sister, and lover of good news. Mi ò ní sọ ẹni kankan nù nínú yín lórí IMEKO yẹn. Tó bá tẹ̀ tún jẹ́ pé wọ́n máa pààyàn straight off, wàá mọ̀ pé ó ti lọ. Nígbà tó bá pààyàn tán wọ́n mèmẹ̀ sí kéékèèké. Ẹni tó bá rí tó bá lọ́ra lára dáadáa tó ṣe gbẹ̀mgbẹ̀m tójú ẹ̀ tutù díẹ̀, wọ́n á gbé lọ wá ní kó àwọn fámìlì ẹ̀ bẹ̀rẹ̀ sí mọye tí wọ́n sọ pé àwọn fámìlì àwọn tí wọ́n kó kọ́ ní kó wá san 100 million. Gbogbo náà ti fẹ́ rí. I dey talk my own o. Mo mi fa yí létí o. Eli yìí gbọ́ fà ẹ́. Bó gbọ́ fà ẹ́. If truly you belong to Jesus and not to the Oshofa's family, and not to spirit of the dead, please keep off IMEKO this year. This year's gathering, it might be, mi ò rí nǹkan kan. Wọ́n fi ìṣípayá hàn mí. Mi ò ríran, mi ò lálàá. Ṣùgbọ́n ohun tá jù sí mi lọ́kàn ni mo ń sọ. Ṣé mọ̀ pé wòlíì wà, òjíṣẹ́ wà, alálàá wà, aríran fò ó wà. Nínú ẹ̀ at least mo lẹ́bùn bí mélòó kan. Mi ò lálàá eléyìí o. Mi ò dẹ̀ rí ní vision o. Ṣùgbọ́n ìmọ̀ àyà ni ó ní program tí mo fẹ́ ṣe tí mo fi yí padà sílé. Àdúrà mi ni pé kí nǹkan kan má ṣẹlẹ̀ ńbẹ̀. Mi ní nǹkan kan má ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ṣé mọ̀ wípé Ọlọ́run má jẹ́ ká bó lórí burúkú rìn. Ẹni tí àmì wà lára ẹ̀ àní bá rìn. Àbáwọn bàbá tó ń kó ìfúnpá òǹdè tó ń kó òrùka sápò kiri yìí kọ́, àwọn ni Sátánì ń wá kiri. Wà lọ fi ara wà lọ fara kó jàǹkárí wọ tó gbé sára torí wọ́n lọ sílé Olúwa, wọ́n mú òrùka àlùwò àlùkì wọ́n kì yẹn sínú àpò. Aṣáàrí bàbá ọ̀kan láwọn Wonderland bó ṣe ranjú mọ́ bàbá àfíìsì kìkí nínú pẹpẹ tó mú máikrófóònù tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ tó lọ mú lọ bá bàbá oníbàbà lẹ́yìn ìgbà tó ti fọwọ́ pa lórí. Ẹnu mi ò lè pa mí. Nǹkan tẹ́ lè ṣe lẹ ṣe yẹn, ẹ̀ta mi lọ́fà lẹ́nu, Olúwa dẹ̀ gbọ́n yọ. Ẹni kọ́ yọ gbogbo eyín mi, Olúwa ò dẹ̀ fi ké rọ́pò ẹ̀. Hallelujah. If you think God of Oshofa will protect you, I'm not denying it. Yes. If your belief is so strong, yes, God of Oshofa will protect you.
I believe you. But it will be very, very stupid of you to spend your hard-earned money and give it to some useless people that will pave way for bandits. Àwọn bandits wọ̀nyí tí wọ́n yé wọn ṣé mọ̀ pé gbogbo many churches ni wọ́n ti wọ̀ ṣé mọ̀ pé wọ́n ti wọ̀ Celestial kan rí, but that one is just a private service. Kò ṣe oní òpópó Mẹ́kà márùrù àwa ó Jerusalem. Bó bá lọ sí Jerusalem lọ́jọ́ kan, Jésù ò ní sọ pé òun ò ṣiṣẹ́ tóun fẹ́ ṣe nínú ilé ayé ẹ̀ o. Mi ò lálàá o, mi ò ríran o, wọn ò fi hàn mí o, ṣùgbọ́n ohun tá a drop sínú spirit mi mọ àyà ni. Iṣẹ́ tá a ní kí n jẹ́ ni mò ń jẹ́. Not hallelujah àbí kó gbé mi sínú ẹ̀mí. Ó lè gbé mi sínú ẹ̀mí. Gbogbo èèyàn kan lè gbé sínú ẹ̀mí. Ẹlòmíì nínú oore ọ̀fẹ́ tó wà fún ara Ọlọ́run pẹ̀lú ẹ̀ tó bá ti commune á gbé rẹ̀ sínú ẹ̀mí. Òun lè ṣe máa rí ẹlòmíì tó máa lọ tó máa ṣe báyìí, tó máa connect, tó máa jíṣẹ́. Hell is real o. Ẹ jẹ́ kó sì dìgbà tá bá parí iṣẹ́. Tán bá ti ń kọ àwájá ṣùgbọ́n má yẹ kó di pé dágà mọ́là ló máa fi gé yín sí wẹ́wẹ́ o. Mi ò gbàdúrà ẹ̀fẹ́ anybody, mi ò gbàdúrà ẹ̀fọ́ta mi. But I tell you, tó bá kúkú ọ̀fẹ́, hell awaits you, arms wide open. Hell ni mo sọ, mi ní heaven no. Because God cares less for stupid and foolish morons. You don't put your God to test. In some areas, you don't put God to test. IMEKO City is surrounded. It's surrounded by bushes, and bandits will. Wọ́n kàn máa kàn wá ń bẹ̀ ni. Ẹ mọ̀ pé inú igbó ni ilé ayé tiwọn. Wọ́n á ti gẹ́ kí gbogbo yín kílẹ̀ ṣú dáadáa. Wọ́n á kàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní shoot àti random ni. Dágà wọn yẹn tó bá dẹ̀ ti yọ tí ò bá kẹ̀jẹ̀ wọn ní dúró. If truly you are a child of God, and you know and you believe there is nothing you cannot do, you will keep off this year's IMEKO. Mi ò lálàá o. Mi sọ pé mo ríran o. Mo ní nǹkan tá jù sínú ẹ̀mí mi ni pé kí n ṣe ìkìlọ̀. Ṣé mọ̀ pé àmì òróró burúkú tẹ́ ń lọ gbà yìí mo ti ń ṣèkìlọ̀ ẹ̀ for the past 5 years ni mo ti ń sọ pé àmì òróró tẹ́ ń lọ gbà yìí, àwọn oyè tẹ́ ń lọ gbà yìí, aṣọ ègún ni tí Ọlọ́run ọba ò lọ́wọ́ sí. The Oshofas will not give 1 kobo. Tó bá kidnap anybody. Ṣé àwọn tó jẹ́ pé àwọn tó kọ́ parish opó tí ọkọ wọn ti kú, àwọn tó bá papa ṣiṣẹ́ tó jẹ́ pópó ni wọ́n tí ẹgbẹ́ náà wọn kọjá. Wọ́n dẹ́nu ọ̀nà wọn gan, wọ́n ní kó sọ pé wọn ò sí nílé. Àwọn yẹn lè wá ní kó wá kówó owó tó máa fi release ẹni tó bá kidnap.
I know many of you will not listen to me. But if you die a free death, the only thing TCCC to jẹyìn ni pé kàn ṣe mass burial. Wọ́n kàn gbẹ́ kòtò yẹn lọ, wọ́n dẹ̀ dá yẹ̀pẹ̀ gbogbo ẹ̀ papọ̀, ìwé pa. Ìgbà tán bá mẹ́ni tó lórí, tán mẹ́ni tó lẹ́sẹ̀, tán mẹ́ni tó lápá. And it does not guarantee you to rest, that you will rest in peace. Tó bá yẹ pé orí ẹ lórí lọ gọ́ọ̀mù mọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀, tán gbé ẹ tán lẹ̀ yẹn papọ̀. Ṣé rí pé wàhálà double wàhálà for dead body. Mi ò ríran o. Mi ò fi lálàá o. Ìmọ̀ àyàtà fún mi pé kí n fi ṣe ìkìlọ̀ ni mo fi ń ṣe ìkìlọ̀ o. Tán bá abduct ẹ for a ransom, I swear, gbogbo ayé mi ni mo fi búra. Àwọn ọmọ Ọ̀ṣọ́fà ò ní kó èpìnì sílẹ̀. Wọ́n gbogbo wọn máa gbé báàgì wọn báyìí, wọ́n gbà Kútọ̀nù lọ ni. Ìtó máa lọ sí France, á lọ sí France. Ìtó máa lọ sí Côte d'Ivoire, á lọ sí Côte d'Ivoire. Dánwò ló bí yọ kẹrẹ. Àwọn ọmọ Ọ̀ṣọ́fà gangan, mélòó nínú wọn lè rí ní IMEKO lọ́dọọdún? Wọ́n ní fún yín lówó tán máa fi, wọ́n ní sanwó tán máa fi release yín o. Mi ló máa ṣẹlẹ̀ o. Mi ní kò ní ṣẹlẹ̀ o. Wọ́n ní kí n ṣe kìlọ̀ ni o. Torí ìgbà tí wọ́n bá rí yàn ńbẹ̀, wọn ò ní wá síbẹ̀. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn ńbẹ̀, owó dé. Àbí Gúmi tó jẹ́ pé olórí àwọn tẹ́rọ́rìsì kọ́ ló ń wà nílùú káàkiri tó ń sọ pé òun bá gọ́ọ̀mẹ̀ntì negotiate pẹ̀lú àwọn bandits yẹn, wàá kúkú ọ̀fẹ́. Látọ̀jú ọlátọ̀dún tẹ̀ tí ń lọ. Kí ni nǹkan tẹ́ enjoy ní IMEKO ọ̀hún? Tọ́ílẹ̀tì last year tó bá fẹ́ lọ tọ̀ lẹ́ẹ̀kan. Each time tó bá ti fẹ́ lọ tọ̀ ní irú èmi yìí, èmi ò tiẹ̀ lè lọ ná. Torí irú èmi tí mò ń tọ̀ every 1 hour. Torí mi ò lè ṣe kí n má mu omi. Omi 2.5 litres ni mo ń mu a day. Láti fi flush gbogbo ara mi. So, bí mo ṣe ń lọ ni màá máa san 200. Tí n bá fẹ́ wẹ̀ 400. Ẹ̀yin méjì ò dẹ̀ lè wọ́ ọbẹ̀ papọ̀. Ó yẹ ṣí kẹ́rí pé alánàádànù níyìn èpè ni. Ẹ wo yìí tẹ́ máa fi wọ mọ́tò lọ. Ẹ lọ fẹ́ lọ olówó fowó ra kú, olówó fowó ra yọnu, olówó fowó ra wàhálà. Èmi ò tiẹ̀ wá ní kẹ́yìn àgbàlagbà máa lọ. Torí bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ yín rọ̀ mọ́. Ṣùgbọ́n ẹ má gbé àwọn ọmọ ọlọ́mọ dání. Ẹ má gbé àwọn ọmọ ọlọ́mọ dání o. Ẹ tó bá fẹ́ kú kó ní kálukú dá kúkú ẹ̀. Ẹ tó bá fẹ́ kán gé òun lọ́rùn kó lọ dá nìkan lọ gé. Kán lọ gbé wọn fún wọn lọ́fẹ̀ẹ́. Ẹ má káwọn ọmọ yín dání o. Gbogbo yín ẹ wá sùn sílẹ̀ lọ SUYA. Tí bá ń wo fídíò báyìí, àánú ọmọ èèyàn á ṣe mí. Ẹ wo iye owó tẹ́ tí ń dá látijọ́ yìí, wọn ò lè múlẹ̀ ẹbẹ̀ yẹn kí wọ́n ta ilẹ̀. Wọn tiẹ̀ nǹkan mọ́ wíwọ́ lásán wọn ò lè wọ́. Ẹ wá bu tátá látorí délẹ̀, aṣọ apọ́n bíi ti Ṣàngó. Ṣíṣe Olúwa náà nìyẹn. Nowhere in Nigeria is safe for now. Nowhere in Nigeria is safe. But nítorí wípé èrò máa pọ̀, I'm talking of thousands and thousands of people ní IMEKO. Lolúwa ṣe ní kí n lu aago yìí kéré o. So many painful tragedies on daily basis. Every corner. Lójú ọ̀nà, ní títì, ní street, nínú léyàn. Oshofa's burial ground will not save you. Oshofa's burial ground will not stand as a bulletproof. Torí àwọn ọmọ ẹ ti lọ ṣe
AC síbẹ̀ bàbá ń gba AC sára tó kò ní jáde síta láti wá sọ̀rọ̀ ẹ̀ di bulletproof sóyún so ìyà yẹn máa pọ̀ gan. Mo jíṣẹ́ o, ẹ ronú sí o. Now the organizers, if they really care, ó yẹ kán ti gbé jáde. Iye àwọn security tí wọ́n ti gbà sílẹ̀. Torí tó bá máa gba security for that weekend, wọ́n á need to 3,000. Ẹ jẹ́ ká tiẹ̀ mú kéré, ẹ jẹ́ ká mú ní 2,000. Torí wọ́n gbọ́dọ̀ máa rìn lọ rìn bọ̀ láàrin èrò ni. Kọ́ máa rìn lọ rìn bọ̀, kọ́ máa wọ gbogbo tó wà ládùúgbò gbogbo eré àbẹ̀ yẹn. Àwọn organizers ṣẹ́rí wọ́n ti lọ ṣe kíní tó dáa fún yín láti fi attract yín pé kẹ́ máa bọ̀ kẹ́ wá kó sẹ́nu jọgọdì tí wọ́n announce fún yín, ṣé wọ́n announce security fún yín, the next tẹ́ máa rí sí ni pé wọ́n máa announce bọ́ọ̀sì tó máa kó yín àti iye tẹ́ máa san. They will never announce cancellation of IMEKO to you, but the Lord asked me to announce it, to tell you. And I'm not going to repeat it. Tóróró ẹja tẹ́ fẹ́ lọ ta sórí tí ò ní quality tí ò ní mísí kankan nínú tó bá wà important ju Jésù tó nígbàgbọ́ nínú ẹ̀ lọ. Because I don't know what is wrong with my people. My people perish for the lack knowledge. They lack wisdom. They lack understanding. Gbogbo nǹkan tó fẹ́ ṣe cash out ọdún ni o. Ẹ wo yago tẹ́lòmíì wà. Ẹ sára yín sínú oòrùn títí ní last year ẹ wà ń bẹ̀ títí aago 11 títí aago 12. Ṣeṣe Ọlọ́run náà ni, sámi òróró Ọlọ́run náà lẹ fẹ́ gbà. Ẹ ń fìyà jẹra yín. Ẹ ń ṣẹlẹ́yàmọ́léyà. Ọ̀rọ̀ Ọlọ́run kò le tó bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ Ọlọ́run wẹ́rẹ́ ni. Ṣùgbọ́n nítorí pé gbogbo àwọn tó wà nínú ọ́fíìsì oníkálùkù ló ní kí ló ti ń pè tán ti lọ print out tó fẹ́ tà tó máa fi ṣe cash out fẹ́yìn nànàmú tẹ́ lè ṣe kẹ́ má wà síbẹ̀ lọ́dún. Gbogbo gbàdúrà nínú tọ́ílẹ̀tì ẹ̀ Ọlọ́run á gbà. O lè ṣe ìgbélé o lè ṣe ìgbélé fúnra ẹ̀ nínú ilé ẹ̀ tó ní fọnu tó ní wẹ̀ tó ní pààrọ̀ aṣọ tó ní ṣe nǹkan kan jẹ́ pé ìwọ àtọ́lọ́run lẹ́kọ̀ọ́jọ́ máa ṣe múyúnmúyún. Nígbà tó bá máa jáde wọgán wà ń bọ̀ pé yes ó bá Ọlọ́run ó bá ní ọ̀rọ̀ papọ̀. Kẹ́ ẹ lọ sùn sílẹ̀ ní mẹ́kọ kò ní kọ́ lọ́run gbàdúrà ẹ̀ o, kò ní kí mírèkù kankan ṣe ní ìsọ pé kò kì í ṣẹlẹ̀ o. Don't misquote me. Ìgbàgbọ́ ní kálukú kò mú lára dá. Ẹni tó bá ti sọ dìtìdì tàmí lọ́kọ̀ ẹ̀ pé òun gbọ́dọ̀ lọ sí mẹ́kọ yẹn lọ́dún yìí Ọlọ́run aṣọ yín lọ́ṣọ yín bò. Ṣóyé yín. Ṣùgbọ́n how are we sure of the security? Wọ́n sáyé sínú oòrùn ní last year, wọ́n sáyé sínú oòrùn, wọ́n sáyé sínú òṣùpá.
pásítọ̀ wà nínú ilé ó ń sùn, àwọn kan ń gbẹ̀yìn kùlé lọ lọ́hùn, wọ́n lọ ṣe nǹkan tí wọ́n ń ṣe, wọ́n kó ẹ̀yìn ràkúnmí, wọ́n kó yín síta. Ẹ rí lógò yẹn bó ṣe beautiful sí. Tẹ́ bá mọ àwọn kọ́mítì, ẹ pè wọ́n, ẹ bèrè lọ́wọ́ wọn pé kí nìkan tí wọ́n organize fún yín. Wọ́n náwọn tí organize bọ́ọ̀sì, wọ́n organize bọ́ọ̀sì fún yín, ṣùgbọ́n ẹ lè wọ bọ́ọ̀sì yẹn. Tẹ́ bá wá ń bọ̀ kí ẹ̀yin mẹ́rin kẹ́ ẹ ra àpò ráìsì ẹyọ kan kẹ́ ẹ pín. One is not allowed. Does it make sense? Níbi tó tún burú dé nìyẹn. Níbi tó tún burú, tí wà nù wọn tó burú dé nìyẹn. Ẹ wo owó tó máa fi. Ẹ ṣì. Ẹni tó bá yẹra kúrò fún kìnìún, òun lọ́lọ́run dáàbò bò. Tó bá nawọ́ sí kìnìún báyìí, hello 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 tó ń fọwọ́ pa lórí, ó máa mú ọwọ́ yẹn, ó máa fi fà ẹ́ jáde báyìí, ó máa wọ́ ẹ lọ, ó dẹ̀ máa rún ẹ kegun ni. Òun lọ̀rọ̀ ìmẹ̀kọ ọdún yìí o. Because ṣe mọ̀ pé ìjọ tí ọ̀pọ̀ èèyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ ni. Tí kókó bá dẹ̀ ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́, a kì í jorí ìmàdò. Tá bá dẹ̀ tó wá jorí ìmàdò. Ìmọ̀ ara ẹni là mọ̀ o. Tó bá mọ̀ wọn bá rẹ̀, tó bá lọ bá wọn lọ sí agbókùmọ̀, wàá gbá kóńdó lórí. Wàhálà bọ̀ gidi ní Nàìjíríà. Wọ́n pẹ̀pẹ́ lọ́tún, wọ́n pẹ̀pẹ́ lósì. Ẹ̀jẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n ṣe ń bọ̀ yẹn. Òun ni mo sọ fún bàbá Tinubu. When he was grouping himself with this, I'm born Muslim. Gbogbo yín náà lè mọ̀ yẹn. But Muslim tó wà ń tánṣẹ̀, àwọn wèrè Muslim ni. Àwọn tí wọn ò mọ nǹkan tó ń pè ní Islam ni. Ẹ wo Gumi, olórí terrorist. Bàbá Tinubu kò lè ní kí wọ́n arrest ẹ̀. Torí pé kí ni? Àwọn náà approve ìjókòó yẹn fún bàbá Tinubu. Shetima the vice president, making it Muslim ticket. Nígbà tí èèyàn jáde tó ní kó má worry, kó má pa àwọn tó ń pààyàn, òun á lọ ṣe kí ni, òun á lọ negotiate pẹ̀lú wọn. It's only in Nigeria. It's never had anywhere in the whole wide world. Jẹ́rí kí first lady yín kó jáde síta kó sọ nǹkan kan. Nígbà tí Buhari ṣẹlẹ̀, anti-pẹ́ṣẹ̀, ìyẹn ṣàtẹ̀ṣe, wọ́n ṣe ń lo Israel. Wọ́n ṣì ń lo ọ̀rọ̀ ẹ̀ fi ṣe jíngù títí dọ̀la. There is God o. There is God o. Continue. Wọ́n ṣì ṣe fi ṣe jíngù títí dọ̀la. Ẹni tá a pè ní tiwa. Tó jẹ́ pé chọ́ọ̀chì wọn náà fi ń ṣe money laundry, tán lọ fi ń ra, tán fi ń lọ kó owó jáde.
tẹ́ bá rí àwọn shutters ńláńlá tó wá ń drop nǹkan fún àwọn wèrè yìí nínú igbó, ẹ̀rù Ọlọ́run á bá yín. Àwọn òyìnbó wà ń bẹ̀, obìnrin wà ń bẹ̀, dúdú wà ń bẹ̀, tó wá ń drop ammunition fún wọn. Wọ́n fẹ́ sọ fún pé Nigerian raider kò rí. Nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ń gbé ransom lọ. Take care of yourself if you don't want to die a free death, and it concerns God not. Jésù ò ní nǹkan kan ṣe pẹ̀lú alétílápá. I rest this program exactly 1 hour. Àbọ̀rẹ́ o Jésù, àbọ̀rẹ́ o Jésù, mo jíṣẹ́ tó rán mi. Àbọ̀rẹ́ o Jésù, mo jẹ́ fọ́mọdé fàgbà. Àbọ̀rẹ́ o. I've done my job with my full chest, and the host of angels bear me witness that I deliver this message. Tó bá fẹ́ kẹ́gbọ́, tẹ́ bá fẹ́ wádìí òfin tó tó kókó, you are free. Mi ní wọ́n máa wá gbéyàn o, ṣùgbọ́n prevention is better than cure. Ṣé àpò gbogbo church ni wọ́n ti rábì. Ni wọ́n ti lọ ní kọ̀ọ̀kan. Wọ́n ti lọ káàkiri. Kẹ́ wo bí táwọn olórí burúkú kan. Ẹ tún wo olórí àwọn armed forces àbí jẹ́ kí n play ẹ̀ fún yín. Lọ́nà àwọn máa wá òun máa gbogbo àwọn tí àwọn gbà sí àmì, gbogbo wọn ni wọ́n ti sá lọ, nígbà tó jẹ́ pé àwọn àmì gangan wọ́n wà ní ara àwọn tó ń ṣe kíni, tó ń nàka ibi tí wọ́n ti lè lọ kérò, tó máa gba ransom. Ẹ wò. Oh, okay. You see, Abuja, Kaduna Road used to be the worst, dangerous place where travelers can be kidnapped day and night. But now there is no more kidnapping in that area. Kaduna is becoming peaceful. Katsina says most of the local governments are becoming peaceful. It's only in Zamfara, Kebbi, Sokoto. So there is an improvement. It's not like before. So I think people should be patient. I think the government is taking the right step. So we have some cases of insecurity in our state now, and it wasn't so there. How these are sporadic cases. You can never ever eliminate terror completely. In America recently, one Nigerian killed his father and injured his 2 sisters. We are saying that America is not safe. So, but generally the picture is improving. Èèyàn àti bàbá ẹ̀ jọjà wọ́n jọ para wọn. Ṣé o lè compare yẹn pẹ̀lú àwọn wèrè tí wọ́n bọ́ sílùú tí wọ́n pa gbogbo èèyàn lọ at random? Ẹ wò, olórí àwọn terrorist ló ń bá Tinubu deal, ló ń bá negotiate pẹ̀lú àwọn killers. Why can't they just stand up and vote of no confidence and impeach this man? But they cannot, because gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ̀, gbogbo wọn náà ìjọjẹ ń bẹ̀. Òun ló jẹ́ pàrà ló máa san pa gbogbo wọn. Lórúkọ Jésù Kristi, gbogbo wọn pátápátá, ajá ló máa lá ẹ̀jẹ̀ wọn. Ọ̀rọ̀ pọ̀, fídíò pọ̀.
Fídíò pọ̀. Ẹ jẹ́ kí n tiẹ̀ lọ mú ti idiot tó sọ̀rọ̀ tó bí mi nínú lẹ́ẹ̀kan. Kí n lọ mú yẹn jáde. Where is that video? Video yẹn. Video náà ni. Ali? If Nigerian youth refuse to join the army willingly, we will make it mandatory for everyone from age 18 to join. The 10,000 we recruited last year are nowhere to be found. Ọ̀rọ̀ wa náà fi ń ṣe jíǹkù, ọ̀rọ̀ wa náà fi ń rẹ́rìn-ín. Ọ̀rọ̀ wa náà fi ń rẹ́rìn-ín. Wọ́n recruit 10,000. In last year, they are nowhere to be found. Ta ló fẹ́ máa lọ? These people, recruit wọn. Kò sí allowance fún wọn. Kò sí safety fún wọn. Kò sí oúnjẹ. Àwọn náà tún fi owó ara wọn ra uniform. Uniform wọn àwọn ló máa fowó ara wọn rà. Fún wọn ní enough ammunition to face terror. On the contrary, àwọn tó yẹ kí wọ́n pa àwọn gangan ni wọ́n fèsì wọn. Wọ́n kó ṣakabùlà láwọn lọ́wọ́. Ẹ ti ẹ̀ dúró ná. Mo ti kọjá 1 hour, but it doesn't matter. Ara security talk náà ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún. Now say, Sunday Igboho, òun náà ti gbé condition sílẹ̀. Ó ní kí wọ́n lift ban tó wà lórí wọn. Kóhun lè wọ Nigeria. Kóhun wá báyé face àwọn bandits. Gbogbo ẹ̀yin olóògùn àdúgbò. Kí lẹ̀ ń fi wọ́n ṣe? Gbogbo àwọn ẹlẹ́yẹ, èmi ìyá ẹlẹ́yẹ kan dẹ̀ wà níbí. Bóyá èmi gan náà lọ sílé, máa lọ kàn yẹ́ mi má pa. Oníkálùkù keep community safe ni. Gumi lọ bá wọn ṣe meeting ní Ìbàdàn. Terrorist, head of terrorists. Ó lọ bá wọn ṣe meeting. Ó lọ bá wọn Muslim. Ó lọ bá wọn ṣe meeting. Wọ́n gbé fídíò kan jáde. Wọ́n ní Ṣèyí ó wà pẹ̀lú Gumi kinní kan náà. AI nìyẹn. Ṣèyí wà ní abẹ́ ààbò ní Calvary. Ó ń ṣiṣẹ́ ní Calvary lọ́wọ́. I'm sorry for saying that out, but you know, Ṣèyí ò lọ meet Gumi because I have the video. Tí wọ́n show Gumi, tí wọ́n show Ṣèyí, tó dẹ̀ show Ṣètìmá. Kíni ni AI ni? Ṣèyí ò sí ní ìta, ó wà nínú ilé ibi tó ti ń gbàdúrà. Even gobun bá ti stupid. Pẹ̀lú gbogbo nǹkan tó wà nínú Nàìjíríà yẹn tó lè fi owó ṣe. 1 million Bible lòun náà rà lóní kó máa lọ há fún wọn. Kó bá lè lọ pa wọ́n. Ó má dín gidi ni Gumi. Gbogbo àwọn olórí burúkú fake Muslim, àwọn group wọn yẹn, wọ́n dúró tì lẹ́yìn ni. Ó ń wọlé, ó ń jáde, ó ń yan fanda ni. Nigeria army ò dẹ̀ rí nǹkan kan ṣe sí torí pé kí ni àwọn gangan fúnra wọn. Ẹ jẹ́ kí n play video yìí. Àwọn Nigeria army gangan wọ́n wà lára àwọn tí who were peacefully protesting in Nigeria were killed by and massacred by the Nigerian army. Now I want to bring this to your attention. The biggest threat in Nigeria, we know what that biggest threat is. It is Boko Haram, a terrorist organization that has been terrorizing people in Nigeria. For that coward military, Nigerian military, to go after, instead of going after Boko Haram, they go after a bunch of peaceful people who are protesting peacefully. Now, I want Nigeria army. I want to know what I want. Tówó máa dá sí jápá owó lè ka ẹ jẹ́ ká fura aráyé.
àwọn Nigerian military tí wọ́n sọ wípé àwọn ọmọ sá lọ lọ́dọ̀ wọn àwọn ọ̀gá àdìtọ̀ọ̀pù wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bandits ni àwọn náà lọ ń deliver owó wọ́n á gba kọ́ọ̀tì tiwọn ajá ló máa láì jẹ gbogbo wọn lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹni mímọ́ àmín Jésù Kristi Olúwa wa. I love you all with the love of Christ. Please help me share this. It's an information. Keep off IMEKO this year. Sọ̀ní wà láyé ni sọ̀ní ń kú tó bá kúkú ọ̀fẹ́. It's a free of charge. Bọ́n bá gbé ẹ lọ ìdílé Ọ̀ṣọ́fà ò ní ransom kankan tán máa san fún ẹ láti fi release ẹ. Wọn ò dẹ̀ ní tìtorí ẹ̀ kan lọ bá gọ́fmẹ̀ntì pé kán wá help. Ẹ rántí ní ìtò yẹ kán lọ bá gọ́fmẹ̀ntì níjọ́sí gba COVID kí gọ́fmẹ̀ntì kó help ṣẹlẹ̀ kán fún wa ní lára àwọn kíná tí ń pè palliative tí wọ́n ń ṣe ní ṣẹlẹ̀ kó mílíọ̀nù ọ̀nà pọ̀ mílíọ̀nù náà gbé lọ fún kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ ti Ogun State àbúrò mi náà jẹ́ ń bẹ̀ náà ìmọ́tò ṣàlàkọ́ bàbá mi má o ẹni bá ṣe lìdí pẹpẹ á jẹ lìdí pẹpẹ gbèrè jàre ọmọ ọlọ́fíráyè wọ́n gbowó lọ fún bàbá nínú ló lìdí delegation lọ 28 million 28 million mo pariwo wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi àwọn olùṣọ́ dẹ̀ ń jìyà wọ́n dẹ̀ ń kú sínú chọ́ọ̀chì kò sọmọ ọjọ́ kò sí nǹkan kan owó tán bá dẹ̀ pa nínú chọ́ọ̀chì wọ́n máa ní wọ́n máa yọ̀dá mẹ́wàá a máa pa gbogbo ìpín gbogbo ẹ̀ la máa parẹ́ nínú ọ̀sẹ̀ yìí oníkálùkù máa mọ ibi tó dúró sí Jésù Olúwa wa hallelujah I love you with the love of Christ ọlọ́mọ plenty sign out.